أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم تبت يدا من يدا تبت يدا من أبى أولئك أولئك ويل لمن قد رجا سقوطه نكيجبا أبت يدا من أبى أولئك نكيجبا ويل لمن قد رجا سقوطه نكيجبا. èyí tí ó dùn mọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì wa Muhammad náà ni mo sọ lánàá ìpè ruyatul Maulana Mufti Diyari ruyatul Habibil Mustafa ìmáàrí bàbá wa Mufti báyìí fakannana nara nabiyya yaqisatan la manama nígbà tí a rí bàbá nígbà tá a rí Ànábì wa Muhammad náà ni asọ́dún kọ́lọ̀ wọlé Ànábì wa Muhammad èyí tà ń tọrọ fún bàbá wa kọ́lọ̀ ń dákun kó gbé wọn borí ọ̀tá tàbá tí àdá àmọ́ ní abá kùlà ká ó ní kí ìjìpá wéyí ló ń lé máa ń kọ́dì rọjá ṣùkú tó ó ní kí ìjìpá. Tàbá tí àdá àmọ́ ní abá ẹjẹ́ ìjọba wí. ká ó ní kí ìjìpá wéyí ló lè máa ń kọ́dì rọjá. Kọ̀ọ̀nì gidi bá ní ìmọ̀dá tàbá tí àdá mọ́ ní
الشاعر مرتضى البابا أخي قتيل بسم الله علي بابا مرتضى حضرات